tí wọ́n fẹ́ sọ fún wa but tó bá ti ń drive wọn away wọn ò ní lè sọ there are some secrets mi tó yẹ pé ó máa ṣẹlẹ̀ sí wọn ta tí wọ́n fẹ́ discuss pẹ̀lú wa but báyé ń ṣe fún wọn yìí wọn ò ní lè sọ fún wa. Rashida ó ṣe mo dúpẹ́ èmi ò tiẹ̀ wá rò bó ṣe ròyìn o that's why tó máa fi sọ pé two good heads are better than one ó ṣe mo dúpẹ́ èmi ti rò pé àwọn ọmọbìnrin wa nìkan la ní láti máa protect but now tó ti wá ṣàlàyé fún mi yìí àtọmọkùnrin àtọmọbìnrin gbogbo wọn làwọn máa mójútó ó ṣe gan. báwo ló ní a máa lọ síbi full flask àwọn ọmọ rẹ tábà tí kúrò mi tá à ń lọ sí bẹ́ẹ̀ ká kú gba ọjà straight. no má ìkànnì sójà store àti máa ń gẹ́tì kan yẹn mo rí kan bẹ́ẹ̀ ó ní bíi silver metal báyìí ó dẹ̀ make sense. èmi kàn wò pé tá a bá fẹ́ ra nǹkan fún àwọn ọmọ wa ká máa ra àwọn plastic spoons yẹn tó bá tiẹ̀ fẹ́ ṣera wọn léṣe tá a bá ra àwọn plastic spoons yẹn fún wọn ó sì máa wà minimal. ọ̀rẹ́ mi abẹ́rẹ́ kan èmi ò tiẹ̀ wá rò lọ síbẹ̀ o and thank God pé mo rí àwọn plastics one náà tó yẹ pé ó make sense gan both the spoon and the full flask so maybe we should go for that. Ìyẹn better. Thank you my dear.